tá a bá wí àkú bàbá wí ọ̀run là ń lọ mo lójú níwọ̀nba ṣẹ́rí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ wọ́n ń pààyàn wọ́n ń ṣe bísímìlà ẹ̀kan tó máa dúyàn yìí àwọn mùsùlùmí ò sì sí àwọ̀ ẹ gbà bẹ́ẹ̀ yìí tó ń sọ nípa àwọn gan mo bìlífù ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wọ́n sì sí à ẹ̀sìn yẹn kì í ṣẹ̀sìn àlàáfíà rárá ìjọ wò lẹ́ni kí mùsùlùmí kí wọ́n kó pàǹpà kan yarí wípé àfẹ́ gbogbo ogun apààyàn yẹn kan ṣe protest ìjọ wò lẹ́ gbọ́ bẹ́ẹ̀ wọ́n support kìíní ìjọ wò lẹ́ gbọ́ kan protest wọ́n dúyàn lọ́rùn wọ́n ṣe ẹ̀ ní protest ẹ̀ níṣẹ́ kankan tó bá jẹ́ pé wọ́n fẹ́ yàn bí ilé ìgbìmọ̀ aṣòfin kan kò sí mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n á protest wọ́n pààyàn wọ́n dúyàn lórúkọ Allah ẹni tó bá sọ pé ẹnìkan sọ pé Allah kì í ṣèyàn Ọlọ́run mo ti gbàgbọ́ àdá. ṣẹ́rí gbogbo nǹkan tá à ń sọ pátápátá nípa ẹ̀sìn Islam mo fi Olódùmarè búra òdodo ni kò sí rọ́ńbẹ́ àwọn àáfàá yẹn mọ̀ pé òdodo là ń sọ ìwé yìí ìlànà òfin àti jagungbalẹ̀ òun ni ìwé yìí ọ̀nà tí Muhammadu lò tó fi jagungbalẹ̀ tó fi gba gbogbo lẹ̀ òun ló wà nínú ìwé yìí tí Muhammadu bá kọ́ débì kan a máa ṣe jẹ́jẹ́ tán bá ti pọ̀ òun náà ni àwọn mùsùlùmí yẹn ń ṣe àwọn fúlàní yẹn ń ṣe tán bá ti pọ̀ tí wọ́n bá ti pọ̀ wọ́n máa wà violent wọ́n á máa pa gbogbo yín ní pasípayọ òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá ìwé ìṣe ìwé ikú ni kò kí ń ṣe holy book ìwé ikú ìwé ogun òun ni ìwé yìí ẹ lọ ka ìwé yìí fúnra yín ní èdè tẹ́ gbọ́yé Ọlọ́run Olódùmarè ò lè máa sọ pé kẹ́ ẹ máa pààyàn ẹ rí pé ibikíbi tí wọ́n bá ti gbé ìwé yìí wọ̀ ibi ìlúkìlú tí wọ́n bá ti gbé ẹ̀sìn Islam wọ̀ ó máa tako nǹkan tó bá ń ṣe nílùú yẹn a máa sọ pé ṣíríkù nìkan tó ń ṣe a máa ní ẹbọ ni torí pé ó fẹ́ replace nǹkan tó ń ṣe pẹ̀lú Arab culture wọ́n fẹ́ conquer the whole world wọ́n gbé Islam wọ India ó ní nǹkan tó ń ṣe ní India ẹbọ ni wọ́n gbé Islam wọ Japan ó ní nǹkan tó ń ṣe ní Japan ẹbọ ni wọ́n gbé Islam wọ Britain ó ní Christian nation ó ní Christianity yẹn ẹbọ ni wọ́n gbé Islam wá sílẹ̀ Yorùbá àṣà àti ìṣe wa ẹbọ ni the only way òun ni pé ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ fi Islam lẹ̀ kẹ́ ẹ wá kojú àwọn Fúlàní gbogbo àwọn Fúlàní yẹn ẹ lé wọn kúrò lórí ilẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tẹ́yìn bá sọ pé ẹ tẹ́ ká rárá máa ṣe irọ́ o wọ́n máa pa everybody o ẹ lọ wo instruction tí Allah ń fún wọn Allah ló ní ẹ máa bẹ́ wọn lọ́rùn ẹ máa pa wọn Allah ò kì í ṣe Ọlọ́run gbogbo àwọn àáfàá tẹ́ rí yìí Fúlàní ni wọ́n àwọn tẹ́ rí tó ń defend Islam yẹn Fúlàní ni wọ́n iṣẹ́ táwọn ń ṣe ni wípé ẹ lọ tàn wọ́n ẹ lọ gbàgbára lọ́wọ́ wọn à lè wọlé táwa tòkè bá ti wọlé àwa máa pa wọ́n ní pàṣípàyọ ìlú òyìnbó ẹ rí pé kò sáwọn ọmọ Fúlàní tó ń sọ pé àwọn ń relocate wọn ò sí ìlú òyìnbó wọ́n fẹ́ lé gbogbo yín dànù kúrò lórí ilẹ̀ yín Yorùbá àwọn tó bá lè fò tó bá lè sá lọ kán sá lọ àwọn tó bá máa pa kán dẹ̀ gbalẹ̀ yín ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ má sùn ẹ̀sìn Islam ikú ni ẹ̀sìn Islam ogun ni ẹ̀sìn Islam ìpayín kékeré ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà.